ọ̀rọ̀ àwọn Yorùbá kan máa ń sọ pé àwọn obìnrin kan wà wọn ò lórí ọkọ, ṣé àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ láyé? Gbogbo yín náà lẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Wasila Coded. Ó lágbára o. Mo sọ ní ẹni tó bá wọ bàtà òun ló màmá ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. Wasila Coded ó sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà tó ń là kọjá nípa ọ̀rọ̀ ìgbéyàwó, bó ṣe pàdé arákùnrin eléyìí tó bímọ fún tó di hílàhílo eyín níkànnì ayélujára. Ó tún sọ̀rọ̀ nípa ẹni tó kọ́kọ́ bí ọmọ alákọ̀ọ́bí rẹ̀ fún kó tó di pé ó pàdé ẹni tó wá bímọ fún, táwọn ènìyàn ní pé ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù, ẹ gbọ́ gangan lẹ́nu Wasila Coded. Bèrè nípa ọ̀rọ̀ relationship ọ̀rọ̀ ìgbéyàwó. Mi ò tí ì lọ sílé ọkọ kankan rí, kí ló dé pé mo fẹ́ ọkọ mi tí mo wà ní ilé wọn yìí, mi ò fẹ́ ọkọ kankan rí. Èmi àti bàbá àkọ́bí mi a kàn pàdé, kódà kò póṣù mẹ́ta àbóṣù mẹ́rin gbà yẹn tí Ọlọ́run fi ṣoore àkọ́bí mi fún mi. So mo dẹ̀ ń ṣe ayé mi lọ pẹ̀lú ọmọ mi, à ń ṣiṣẹ́, mo ti mú lọ lóyìnbó, mo ti dé. Ṣẹ́dẹ̀ mọ̀ wípé látìgbà tí ọmọ mi ti wà lọ́mọdún 5 ló ti gbọ́njú tó ti máa ń béèrè àbúrò lọ́wọ́ mi. Torí ti ẹ̀gbọ́n pẹ̀lú nǹkan tí mo sọ pé dandan gbọ̀n àfi kí n wọ́kọ fẹ́ kí n lè bí ọmọ ìmí ìfún. Tó jẹ́ pé tẹ bá rí mi ti bá ń gbàdúrà ń gbà yẹn kí n tó ṣàdúrà méjì Ọlọ́run fún mi lọ́kọ dùnú. Nígbà tọ́lọ́run ṣe nù ó tún fi oore téèyàn máa ń rí ilé ọkọ ó tún fi lè fún mi. So gbogbo nǹkan tí ojú obìnrin bá dẹ̀ rí látara pé bóyá o lọ fọ́kọ yẹn, èèyàn máa ń wò pé àkọọ́lẹ̀ máa ń pọ̀ nù ẹ̀. Ẹ jẹ́ kèmi náà bí nílé rẹ̀ ọ̀rọ̀ kan dókítà. Ọ̀rọ̀ àwọn Yorùbá kan máa ń sọ pé àwọn obìnrin kan wà wọn ò lórí ọkọ, ṣé àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ láyé?